ló pariwo gbígbọ̀n ti pọ̀ jù náà. èrè pé mi ò mọ̀ rárá ó wà hypertensive ní please ó lè yẹ kẹ́ mọ condition tó máa wà right now ẹ jọ mọ Ọlọ́run ẹ má pariwo tẹ́ bá fẹ́ ní kẹ́ sọ fún mi please. ìgbà yẹn wá ń kọ́ ṣé kò lóògùn ni. ó lóògùn oògùn ẹ wà nínú orú ṣé kí n lọ mú oògùn ẹ. padà sí bí my friend màá fìbọn fọ́ orí ẹ̀ dànù fáwọn olówó tí wàá jọ. olówó lé bí mo ti transfer tán lé ní ìwé jẹ́ kí n lọ sí pàtó lọ́gbọ́n owó fún yín mo sọ látẹ̀kùn. ó ṣe ọba transfer ó dé láwà. káwa tẹ̀lé ẹ lọ sí bank ká lọ gbó sọ ẹ máa lè máa track wa. introduction ló fẹ́ ṣe ní bank ajẹ́ cousin yẹn nàbà ajẹ́ family ẹ̀ àlàyé fáwọn olówó tí wàá jọ. olùdíje ti sọ látàárọ̀ kí ṣé pé kò gbowó lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ máa fún yín bó tí ò ní transfer mọ́ lẹ́yìn ẹ jẹ́ ká lọ sí báńkì transfer owó fún yín jọ wọ́n máa transfer owó fún yín ní báńkì mo serious ọlọ́run anybody ò ní mọ tó ń ṣẹlẹ̀ ìtẹ́jú lọ sí báńkì ẹjọ́ tó ń lọ. wúlàlà ọmọ olódùn tó yìí sweeter àdánù yín ní ọba tẹ̀ ń wówó lọ lọ́nà tó bá pàdé kankan náà ni tí bá pálẹ̀ mi tí bá lọ bí ẹ̀ẹ̀mejì pátápá. má lọ ẹjọ́ ẹ má fọ ọkọ mọ gbogbo tó bá wù yẹn ṣe fẹ́ ẹ má fọ ọkọ mọ mi ẹjọ́ ẹ má fọ ọkọ mọ mi. tọ̀tọ̀ orílẹ̀ àdó yìí nà tí orílẹ̀ àlẹ́kẹ́ yìí àwa ni mo fẹ́ máa gbé mọ́ra wò ní wò fóònù ẹ̀dá. ó ní passport. wúrà lórúkọ ọmọ mi wúrà ọ̀la ló jẹ́ wúrà wà. so nǹkan tí wọ́n máa ṣe fáwọn sìn wàá mú ọmọ ẹ dìde wàá láǹbà ẹ̀ wàá fọ́ gidi gan ni o àmọ́ á rìkọ́ọ̀dù sìnẹ́rò ni ẹ̀ ó ti fi ẹ bá ẹ̀ sìn tó bá ti rìkọ́ọ̀dù ẹ̀ tó bá ti gbówó dé àwọn fún ẹ ní fútéèjì ẹ̀ tó bá ti fáwọn lówó gbò social media ó sì yí ẹ àwọn káàtì já ẹ fáyọ. mi ò understand kí ló ń jẹ́ láǹbà. èmi ọba láǹbà wàá mú mu ẹ wà lọ́ba alájọṣepọ̀ adé màmá rẹ́kọ́ọ̀dù.